Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ nínú kíkọlù ìlúmọ̀ọ́ká olórin onífújì Òbésèré. Iléeṣẹ́ ìwé ìròyìn Daily Post ṣe àkọsílẹ̀ ìròyìn náà wípé Òbésèré àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n bá kọrin ni àwọn afurasí yìí kọlù ní ọjọ́ Ẹtì níbi ayẹyẹ ètò ìsìnkú kan ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Ṣọ̀gá Andrew Ogunṣakin nínú ọ̀rọ̀ àtẹ̀jáde rẹ̀ lórí ìwé ìròyìn Daily Post tí ó sì tún ṣe àfihàn rẹ̀ lójú ewé ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ó tún wá fi ń dá gbogbo àwọn ènìyàn lójú pé àwọn kò ní fi nǹkan kan pamọ́ lórí ìgbésẹ̀ tí àwọn ń gbé lórí ìkọlù náà nítorí pé òun ni ó kéde fífi ọwọ́ òfin mú àwọn afurasí àti rírí àwọn ohun èlò Òbésèré tí wọ́n jí. Ogunṣakin wá ṣe àfikún àlàyé rẹ̀ wípé ìgbésẹ̀ ṣì ń lọ lọ́wọ́ láti fi ọwọ́ òfin mú àwọn afurasí yòókù àti pé òun ti bá àwọn alábòójútó iléeṣẹ́ Òbésèré sọ̀rọ̀ láti ṣe ìpàdé papọ̀ kí òun bá lè fi ẹ̀dùn ọkàn àwọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn 38 ọmọ ìjọ ti ilé ìjọsìn tí àwọn agbébọn ajàlúrú jí gbé sálọ nígbà tí wọ́n ń ṣe ìdúpẹ́ lọ́wọ́ ní ilé ìjọsìn Christ Apostolic Church CAC Òkè Ìṣẹ́gun Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì tí agbègbè kan ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti gba òmìnira báyìí lẹ́yìn ọjọ́ 5 tí wọ́n ti wà lábẹ́ ìgbèkùn àwọn oníṣẹ́ ńlá bíi adàlúrú. Gómìnà Abdulrahman Abdulrazak ni ó kéde ìtúsílẹ̀ náà nínú àkọsílẹ̀ rẹ̀ èyí tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ láti ọ̀dọ̀ olórí akọ̀wé àwọn akọ̀ròyìn rẹ̀ Rafiu Àjàkáyé ní ọjọ́ Ìsinmi. Ìjọba ìpínlẹ̀ wé ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn ìjọ náà mọ́ iṣẹ́ takuntakun tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe, ṣùgbọ́n bí àwọn olùjọ́sìn ṣe gba òmìnira, ohun ìtúsílẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ni kò tíì di mímọ̀ fún àwọn akọ̀ròyìn títí di ìgbà tí wọ́n ń ṣe àkójọpọ̀ ìròyìn lọ́wọ́. Gómìnà Abdulrahman Abdulrazak wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí nípasẹ̀ bí ó ṣe pàṣẹ fún àwọn elétò ìdìbò láti tètè lọ ṣe àgbàkalẹ̀ àwọn olùjọ́sìn náà lọ́wọ́ àwọn adàlúrú tí ó sì tún ń fi gígùn ìpàdé G20 tí ó yẹ kí ó lọ fún ní orílẹ̀-èdè South Africa láti rí pé òun wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ ńlá ibi tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara àti Kebbi. Gómìnà ìpínlẹ̀ Kwara tún fi ẹ̀mí ìmoore hàn sí iléeṣẹ́ National Security Adviser, Department of State Service (DSS), Nigeria Army, the Nigeria Intelligence Agency àti iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n darí àwọn oríṣiríṣi ẹgbẹ́ òṣìṣẹ́ wọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lè lo oríṣiríṣi ọ̀nà láti ṣe àwárí àwọn tí adàlúrú agbébọn jí gbé sálọ sí ìpínlẹ̀ Kwara lábẹ́ àṣẹ Ààrẹ Tinubu. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ ló ti tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n wà lójú iṣẹ́, àwọn olórí ẹ̀sìn gbogbo, àwọn ọmọ àti olùgbé ìpínlẹ̀ Kwara fún àtìlẹ́yìn àti iṣẹ́ rere tí gbogbo wọn ṣe láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ láti yọ gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n fún àwọn ènìyàn pàtàkì jákèjádò gbogbo orílẹ̀-èdè yìí kúrò kí wọ́n sì wá dá wọn padà sí ibi iṣẹ́ gangan tí wọ́n gbà wọ́n fún láti ṣe. Àṣẹ yìí jáde níbi ìpàdé tí ààrẹ ń bá gbogbo àwọn olórí òṣìṣẹ́ elétò ààbò ṣe ní ọjọ́ Ìsinmi ní ìlú Àbújá pẹ̀lú gbogbo àwọn ọ̀gá-lọ́gá ní ẹ̀ka DSS. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n-inú Báyọ̀ Ọ̀nànúgà ṣe àtẹ̀jáde rẹ̀ ni pé gbogbo àwọn ènìyàn pàtàkì tí wọ́n ń lo ẹ̀ṣọ́ ètò ààbò láti máa dáàbò bò wọ́n ni àwọn yóò fún wọn ní Nigerian Security and Civil Defence Corps dípò ọlọ́pàá. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ní pàtó àwọn ìgbèríko ni wọn kò ní òṣìṣẹ́ ọlọ́pàá tí ó pọ̀ ní àgọ́ ọlọ́pàá wọn, èyí tí kò jẹ́ kí ètò ààbò tó péye wà fún wọn àti pé bí gbogbo ènìyàn lórílẹ̀-èdè yìí bá ń wòye ìpèníjà ètò ààbò tí orílẹ̀-èdè wa ń kojú lọ́wọ́lọ́wọ́, ó yẹ kí àwọn ọlọ́pàá pọ̀ yanturu ní káàkiri ilẹ̀ wa. Èyí ni ohun tí Ààrẹ Tinubu ń ṣe. Ọ̀nànúgà tí wọ́n á tú àṣírí pé ààrẹ ti buwọ́ lu gbígba ọlọ́pàá tí ó tó 30,000 mìíràn síṣẹ́ tí ìjọba àpapọ̀ sì tún ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ lórí pípèsè ohun èlò
ìdánilẹ́kọ̀ọ́ tó péye káàkiri ilẹ̀ wa kí iṣẹ́ àwọn ọlọ́pàá túbọ̀ gbé pẹ́ẹ́lí sókè sí i. Àwọn ènìyàn tí wọ́n wà nínú ìpàdé ọjọ́ ìsinmi náà ni Chief of Army Staff Lieutenant General Wahidi Shaibu, Chief of Air Staff Air Marshal Sunday Kelvin Aneke, Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókun àti Director General ti DSS Tósìn Adéọlá Àjàyí. Ìròyìn náà ló tún ṣe àfihàn ọ̀rọ̀ yìí wípé ó lé ní 100,000 òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń fún àwọn olóṣèlú, oníṣòwò ńláńlá àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ilé-iṣẹ́ Nigerian Air Force ti lo irinṣẹ́ ìjà ti òfurufú láti fi dáná yá ilé agbára ibùba Sauru àwọn adàlúrú agbébọn tí ó wà ní ìjọba ìbílẹ̀ Safe ní agbègbè ìpínlẹ̀ Zamfara. Nínú àkọsílẹ̀ tí Director Public Relations and Information Air Commander Ihime Ejodame ṣe àtẹ̀jáde rẹ̀ lórí ẹ̀rọ alátagbà X ní ọjọ́ Àbámẹ́ta, NAF sọ pé ìgbésẹ̀ ti òfurufú náà ti wáyé ní ọjọ́ 14 oṣù kọkànlá November 14 ọdún 2025 láti ọ̀dọ̀ òṣìṣẹ́ orí afẹ́fẹ́ Fashayama. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ejodame ni pé ìgbésẹ̀ àwọn yìí tẹ̀lé ìwádìí ọgbọ́n inú àti ṣíṣọ́ pẹ̀lú ìṣọ́ra tí àwọn òṣìṣẹ́ àwọn ń ṣe nígbà gbogbo láti rí i pé àwọn rí ibi tí ó lápẹẹrẹ ohun ibi pàtàkì tí àwọn adàlúrú ti máa ń gbèrò iṣẹ́ ńlábi wọn lórí pápá níbi tí àwọn ẹran ọ̀sìn pọ̀ sí. Wọ́n ń lo ibẹ̀ láti fi dáàbò bo ara wọn kí wọ́n sì lè tún máa fi bo ojú pé darandaran ni àwọn ń ṣe. Níbẹ̀ gan ni àwọn darí ohun ìjà orí afẹ́fẹ́ àwọn sí láti ojú òfurufú tí ó sì ba gbogbo ibùbá àti ohun èlò irinṣẹ́ ibi wọn jẹ́ pátápátá. Nígbà tí àwọn adàlúrú tí ẹ̀mí sì wà lára wọn fẹ́ sá lọ sínú igbó tí ó wà ní àyíká ibẹ̀ ni àwọn bá tètè ká wọn mọ́ kí wọ́n má bàa tún sàsálà fún ẹ̀mí wọn. Ejodame wá ṣe àfikún àlàyé rẹ̀ wípé àṣeyọrí tí àwọn ṣe yìí ti kó ìpayà sí àyà àwọn adàlúrú agbébọn tí ó kù, tí àwọn sì tún rí i dájú pé àwọn ba gbogbo ibùba wọn jẹ́. Ó tún wá ṣe àfihàn ọ̀rọ̀ tí Chief Air Staff Air Marshal Sunday Kelvin Aneke sọ gẹ́gẹ́ bí ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn NAF ti wá ojútùú sí ìpayà ohun ìbẹ̀rùbojo tí àwọn adàlúrú agbébọn kó sáyà àwọn ènìyàn. Ó wá ṣèlérí wípé àwọn yóò ṣàwárí wọn, àwọn yóò sì tún mú wọn balẹ̀ àti pé àwọn yóò rí dájú pé àwọn dáàbò bo àwọn ènìyàn orílẹ̀-èdè yìí lápapọ̀. Ìwé ìròyìn Punch orí afẹ́fẹ́ ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ mìíràn ní ọjọ́ 10 oṣù kọkànlá November 10 ọdún 2025 nípa bí àwọn NAF ṣe lo ohun ìjà ti ojú òfurufú láti fi dáná yá ibùba àwọn adàlúrú ní ìpínlẹ̀ Kwara, Borno, Katsina àti àwọn ìpínlẹ̀ mìíràn ní apá àríwá. Àwọn òṣìṣẹ́ NAF yìí tún ṣe àfojúsùn Islamic State of West African Province èyí tí ó wà ní Malam Fatori àti Shuwarama ní ìpínlẹ̀ Borno, ibùba adàlúrú ní Gajiri-Danji àti Shigogo ní ìpínlẹ̀ Kwara, Zanko Hill ní ìjọba ìbílẹ̀ Konkare ní agbègbè ìpínlẹ̀ Katsina. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ́bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn Ìròyìn Lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí sí mi nígbà gbogbo. Ó dáa.